Yàtọ̀ sí wípé ẹ fẹ́ kí àwọn ènìyàn, yàtọ̀ sí wípé ẹ fẹ́ pass information, ẹ má grant any interview àbí kẹ́ sọ̀rọ̀ lórí internet torí wípé ẹ máa ń sọ̀rọ̀ dé àwọn ìkórìtà kan tí ò yẹ kẹ́ dé. Ọba Solomoni Àgbáyé mà ti fi àwọn ohun ìkìlọ̀ mélòó gbàgbé kan ránṣẹ́ sí olóyè Sunday Igboho. Ṣé mọ̀ pé olóyè Sunday Igboho wà nílùú láti ṣe ayẹyẹ ìsìnkú màmá ẹ̀. Olúbọ̀bọ̀ tìrìbọ̀ awo ẹnu, olúbọ̀bọ̀ tìrìbọ̀ awo ẹnu. Àwọn ọ̀rọ̀ wo lolóyè Sunday Igboho ti ń sọ láti ìgbà tí wọ́n ti wà nílùú láti wá sin òkú màmá wọn nìbàdàn? Báwo lolóyè Sunday Igboho ṣe gbọ́dọ̀ gbé àwọn ọ̀rọ̀ kan kalẹ̀? Níbo ló yẹ kí olóyè Sunday Igboho ti dánu dúró? Bóyá tí wọ́n dánu dúró ni o, àbí báwo? Lórí gbogbo àwọn ọ̀rọ̀ tó ń sọ, àwọn ìfọ̀rọ̀wérọ̀ wo lolóyè Sunday Igboho ò gbọ́dọ̀ ṣe? Ayé tó tó ayé àkàmàrà, ènìyàn lé o, ènìyàn lé. Gbogbo ìbéèrè yìí náà ni Ọba Solomoni Àgbáyé ti dáhùn sí o, náà ti sọ̀rọ̀ lé lórí. Kí ló dé tí Ọba Solomoni fi wá sọ àwọn ọ̀rọ̀ yìí? Ẹ jẹ́ kí fídíò yìí dé ọ̀dọ̀ olóyè Igboho Òòṣà kí wọ́n gbọ́ ohun tí Ọba Solomoni Àgbáyé sọ o. Welcome to CrossBlogX TV. Remember to like, share and follow us. Ọba Solomoni fi àwọn ọ̀rọ̀ àmọ̀ràn àti ìkìlọ̀ kan ránṣẹ́ o tó ṣe pàtàkì tí ó yẹ kí bàbá májàsọ́lá gbọ́. Ẹ jẹ́ a jọ gbọ́. Ṣé ẹ mọ̀ wípé ijọ́ tí àwọn DSS fẹ́ wá ka yín mọ́lé? Ṣé ẹ mọ̀ wípé ká ní pé DSS sọ ní orí rédíò wípé hello olóyè Sunday Igboho, ẹ máa múra sílẹ̀ o, à ń bọ̀ wá bá ẹ lé o. Ṣé ẹ mọ̀ wípé ẹ máa ti múra sílẹ̀? Ṣé ẹ mọ̀ wípé ẹ máa ti mọ ìgbésẹ̀ tó kàn? Ṣé ẹ mọ̀ wípé ẹ máa ti múra ogun sílẹ̀ dè wọ́n? Ṣùgbọ́n òjijì ni wọ́n yọ sí yín, òru náà dẹ̀ yọ sí yín. Ẹ̀kọ́ tí mo fẹ́ kẹ́ kọ́ lára ọ̀rọ̀ yẹn ni wípé tó bá ṣeé ṣe, ọ̀rọ̀ ìkìlọ̀, ọ̀rọ̀ àmọ̀ràn náà ni Ọba Solomoni fi ránṣẹ́ sí olóyè Sunday Igboho Òòṣà ní àsìkò yìí tí wọ́n wá tí wá ṣe ayẹyẹ ìsìnkú màmá wọn. Kẹ́ má máa sọ̀rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì mọ́. Because tí ẹ bá ti ń sọ̀rọ̀ lọ, ẹ máa ń sọ̀rọ̀ dé àwọn oríta kan tó yẹ kẹ́ sọ̀rọ̀ dé. Ayé yìí máa lágbára gan. I come again. Àmọ̀ràn ni o. Yàtọ̀ sí wípé ẹ fẹ́ kí àwọn ènìyàn, yàtọ̀ sí wípé ẹ fẹ́ pass information, ẹ má grant any interview àbí kẹ́ sọ̀rọ̀ lórí internet torí wípé ẹ máa ń sọ̀rọ̀ dé àwọn ìkórìtà kan tí ò yẹ kẹ́ dé. Ẹni tí èèyàn bá fẹ́ bá jà, tí o bá ti sọ fún tẹ́lẹ̀ wípé mo fẹ́ bá ẹ jà, ibi tí o expect ló máa lọ ti dúró dè ẹ́. Nǹkan tí ẹ lè fi ṣẹ́gun iṣẹ́ tẹ́ fẹ́ ṣe yìí nìyẹn o, kóòdù ẹ̀ nìyẹn o, kọ́kọ́rọ́ ẹ̀ nìyẹn. Pé kẹ́ má grant any interview. Ẹ kí ènìyàn, ẹ pass information, that is all. Nǹkan tí mo sọ fún yín yìí, ọ̀rọ̀ ìkìlọ̀, ọ̀rọ̀ àmọ̀ràn òun ni wọ́n máa fi kọ́ni yẹn fún yín nígbẹ̀yìn wípé Ọba Solomoni fi ránṣẹ́ sí olóyè Sunday Igboho Òòṣà ní àsìkò yìí tí wọ́n wá tí wá ṣe ayẹyẹ ìsìnkú màmá wọn. ẹni jagun bọ̀ wálé lólógun ó jàre o, ajagun bógun lọ kì í ṣológun o,
ẹni jagun bọ̀ wálé lólógùn o. àmọ̀ràn tí mo fẹ́ fún yín nìyẹn. I'm very happy with you. inú mi dẹ̀ dùn sí yín púpọ̀. mo máa love Sunday Igboho. ṣùgbọ́n iṣẹ́ tó ń gbélé yín lọ́wọ́ mo fẹ́ kẹ́ parí ẹ̀. kí ni ìkọ́tẹ̀dẹ̀ máa fi parí ẹ̀? ni wípé yàtọ̀ sí pé ẹ fẹ́ pass information, yàtọ̀ sí wípé ẹ fẹ́ kí àwọn ènìyàn, ẹ má sọ anything mọ́, please, mo bẹ̀ yín ni. wọ́n máa ń pe kíní yẹn ní ìkóra ẹni ní ìjánu. Ọlọ́run ò fún yín. èèyàn bá ti ń sọ̀rọ̀ lọ ṣàdádára, ó ní àwọn ìkórìtà tí èèyàn máa sọ̀rọ̀ dé tó máa sẹ́kùn tó máa gé. so that kí àwọn ọ̀tá kí wọ́n máa mọ ibi tí o fẹ́ gbà, kí wọ́n máa mọ nǹkan ìgbésẹ̀ tó kàn. kì í ṣe nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ kí ènìyàn mọ ìgbésẹ̀ tó kàn, because tí àwọn ènìyàn bá mọ ìgbésẹ̀ tó kàn wọ́n bàjẹ́. ọ̀rọ̀ àmọ̀ràn náà ni ọba Solomoni fi ránṣẹ́ sí olóyè Sunday Igboho ṣá ní àsìkò yìí tí wọ́n wá tó ti wá ṣe ayẹyẹ ìsìnkú màmá wọn. ó sà Sunday Igboho ìkókó bàbá ẹ̀ sàsùn, ọ̀tá ni gbogbo wọn fẹ́ lọ síwájú yìí. tó bá ti jẹ́ ènìyàn kò sẹ́ni tí ayé ò lè mú o. ẹnìkan tí ayé ò lè mú òun lẹni tó bá ń funra. nígbà táwọn àgbà wa lọ tó wá bọ̀, wọ́n ní ìfúnra lóògùn àgbà. ìfúnra ju oògùn lọ o. ẹni tó bá lóògùn tí ò bá funra a ní problem. àmọ́ tó fẹ́ fún yín nìyẹn. ẹbọ tí wọ́n ní kẹsẹ̀ ni ẹbọ olúbọ̀bọ̀ tí lè bọ̀. wọ́n ní ká bọ eégúnlé abọ eégúnlé ẹbọ kò fín. wọ́n ní ká bọ̀rìṣà ọjà abọ̀rìṣà ọjà ẹbọ kò gbà. wọ́n ní ká bọ olúbọ̀bọ̀ tí lè bọ̀ bàbá ẹbọ yẹn ẹnu. ìgbà tí a bọ ẹnu lẹbọ fín tẹbọ gbà. olóyè, I love you so much. You are welcome back to Nigeria. ẹ̀yin èèyàn wa, kí lè ròyìn lórí ọ̀rọ̀ tí ọba Solomoni Àgbáyé fi ránṣẹ́ sí olóyè Sunday Igboho ṣá? kí lè ròyìn lórí gbogbo nǹkan tó tú kalẹ̀ yìí? Remember to like, share and follow us. Ẹ drop comment yín o. Thanks for watching.